أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة رباني محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. أكيد الله وباسفين فون النبي محمد صلى الله عليه وسلم. Ẹ̀tí àdúró kí Ọlọ́run bá kó mọ́ sáà ìbá ní ọpẹ́ fún wa, ìyìn náà kó Ọlọ́run bá kó mọ́ sáà ìbá wa gba ìyìn náà fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo ń fi àsìkò yìí fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oní pípé lọ́tún lósì wípé ó tó ọjọ́ mẹ́ta ṣe kò sí ọ̀nù ṣe kò sí kíní. So alhamdulillah pé Ọlọ́run ní kí a máa wà ní ẹlẹ́mìí àtàláfíà pé àwọn kan sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè lò. Ọlọ́run bá sọ pé kí àìlálàáfíà kí ó bá wọn àwọn ẹ̀dá gan náà ohun rẹwà ká tó wáyé pé nǹkan tí òyìnbó ṣe. So àwọn nǹkan tó fa one of those reasons ni kò sí àwọn kankan tó fi bẹ́ẹ̀ tó fi gbogbo ara tó le pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́run bá ní kí wọ́n mọ̀ ní ààyè láti mọ̀ rí mi. Ó dàbẹ́ ni pé mo láwọn short 10 seconds videos mo ń fi kí ní àwọn AI tí mo fi ń ṣe tí mo ń post sórí YouTube kì í ṣe torí nǹkan kan torí pé kí YouTube yẹn kó lè bá wa live. And àwọn èyí tí mo dẹ̀ tún ṣe sórí TikTok náà mo dẹ̀ tún ṣe sórí TikTok, èyí tí mo ṣe sórí Facebook náà mo ń ṣe. N tó wà ń bẹ tẹ́lẹ̀ rí náà ni pé mo ń fi platform yìí mo book ẹ̀ láti pé mo fẹ́ mọ̀ fi polówó àwọn ọjà ni. So lópin ìgbà tí mo bá sì ti fi lo fọ́jà gbogbo tí mo bá ní mo san sí mo bá san mo kàn san kalẹ̀ lásán ni kò sí wúlò kankan níbẹ̀. Èèyàn sì máa ṣòwò nítorí pé kó lè bá jèrè. So àṣé náà nítorí pé ìpolówó ọjà gẹ́gẹ́ bẹ́yìn bàbá wa àti ìyá wa lè ṣe wí ẹni òun ni agúnmu òwò ní ta fọkàn sí ní ẹ̀kọ́ tó di pé Ọlọ́run wá ní ìgbà orúkọ rẹ̀ ti jẹ́ WhatsApp wá jáde tí WhatsApp wá gba gbogbo rẹ̀ mọ́ wa lọ́wọ́ pé a wà nínú àwọn platform lóríṣiríṣi. So gbogbo nǹkan tá a fẹ́ post fídíò ní kíníkan eléyìí kò ní ìdí pa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ edition ipá edit àṣekínà ṣe kò ní ìdí gbogbo eléyìí tó fi wà easy fún wa náà nìyẹn pé ìta post ní ìsìn náà láti mọ rí èèyàn méjì mẹ́ta tó ti mọ make comment wọn tó sì ti mọ pé wá pé tọ ibo ni kíní wà ibo kíní wà. So kò dàbí ti orí YouTube lásìkò gbà náà a fi wí pé bóyá you fasting ni ju láti pa fi polówó ọjà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ti commit ara a ti commit náà. So a fẹ́ akọ à ń sanwó lọ àfi tá bá mọ̀ pa a fẹ́ dípa kò sì lè ṣe dípa báyìí torí pé àwọn ìpè platform náà yóò padà tún wúlò fún àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí kò ṣe ní ìsìn ó dà kò sí pé ní ọjọ́ iwájú láti pé a fi lè rí àwọn ẹ̀kọ́ kọ́ fúnra ara wa àti pé láti tún fi wá àwọn nǹkan tá a bá tún lè fi ṣe láti fi ṣe ìrànlọ́wọ́ fún adarí ìrun gbé tiwa náà wípé a wà fún ètò jàǹgbára lórí pé kó dàbí ẹni pé kò fẹ́ wúlò tẹ́lẹ̀ ni bọ̀tẹ̀ a padà rí wípé ó jẹ́ irinṣẹ́ fún ìrìnàjò gbígba rẹ nílẹ̀ fún ìrànlọ́wọ́ lórí nǹkan tó bá kù díẹ̀ káàtó láàrin ara wa. So ọ̀pọ̀lọpọ̀ náà la bá pàdé pẹ̀lú àwọn editorial orientation tọ́lọ́run bá tún ní ká tún padà tún rí nígbà tí a pàdé pẹ̀lú àwọn programs kan tọ́lọ́run ní kí a register fún ta ṣe online. A padà rí ìwúlò rẹ̀ pé bàbá tẹ láàní ìlò mọ́ owó tá a san ó di dandan a ò lè rí gbà ẹ̀dẹ̀ ni ó kàn jẹ́ waste lásán fúnra ni. Tá bá tún wá lò láti pé nǹkan tá a láàfin ṣe tẹ́lẹ̀ tá bá padà tá a máa fi ń ṣe. So àwọn short videos tá a láǹṣe náà wọ́n ní nǹkan ẹ̀kọ́ tá a kọ́ máa rí nínú rẹ̀. Ìwé tí inspiration bá wá fún yàn gbà mí níbi tí a jókòó sí
èèyàn náà fẹ́ kẹ́lómi kó jẹ àǹfààní nǹkan tó wà ní ara èèyàn. Ní jẹ́ pé nǹkan kan nìyẹn náà bá kà fún ẹni tó bá ń jẹ́ ẹni tí ó nípa ẹ̀ Ọlọ́run, yóò gbìyànjú láti pé kí àwọn èèyàn náà kan tó kọ́ nǹkan tí òun náà kọ́, torí pé kí ni, they are supposed to be our brother's keeper, gẹ́gẹ́ bí àwọn olóyìnbó, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní. So máa ń fàsìkò yìí fi rọ̀ wá ìpẹ́ dàkún, ó dùn mọ́ wa láti pé kí ẹ gbìyànjú láti pé kí ẹ patronize wa. Ẹ rí i pé a tún gbé kíní wọlé, omi Efficy water. So a ń bá wọn polówó pé kájí kálọ̀rì mọ̀ wípé Efficy omi tí ó wúlò fún àgọ́ ara ni, ló jẹ́ pé àwọn NAFDAC wọ́n fi òǹtẹ̀ lù pé omi tó ní àlàáfíà lára ni. Kò sí iye tí a fẹ́ rà nínú rẹ̀ báyìí ò kò ṣe pọ̀ tó, àti gbogbo ìnáwó yóò tá bá la fẹ́ ṣe pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run bá yóò bá wa gbé, ó lè bá wa ṣe gbogbo nǹkan tí a bá fẹ́ lórí rẹ̀. Ó bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni bá ṣe tún máa rí discount lórí nǹkan tí a bá fẹ́ rà ní owó wọn, kí Ọlọ́run bá kí ó bá wa gbé iléeṣẹ́ náà, kó bá gbé sókè. Gbogbo àwọn náà tá bá ṣe tán àwọn ọmọ mi wọn náà, Ọlọ́run bá kò ní jẹ́ kó gbòdì lára wa bí gbogbo àwọn ẹlòmíì ti ṣe mú tó ń ṣe wọ́n láǹfààní. Ọlọ́run bá yọjú kó mọ̀ ṣàǹfààní lára gbogbo wa náà. A ní gbórúkọ burúkú látara ń tá bá mu, àánú sì ní gbórúkọ burúkú látara nǹkan tá bá ta. Àwa tí a bá wọn polówó náà, Ọlọ́run bá kò ní jẹ́ kí nǹkan kan tiwa náà, Ọlọ́run bá kò ní jẹ́ kó wẹ̀yìn. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo àwọn properties ẹ̀ta tó tarí síwájú yẹn, àwọn ọjà tó wà níta fún títà ni. Gbogbo ẹni yóò tọ́lọ́ bá fún lágbára, tó bá fún lẹ́mìí wípé òun náà bá rí, tó yẹ pé òun náà bá wà lórí field wa, tó náà bá lè polówó rẹ̀. Assurance tá ń fi nǹkan tá ń fi yàn lọ́kàn balẹ̀ sí ni pé àwọn kì í ṣe aládàjẹ. Gbogbo ẹni tó bá lóun bá polówó rẹ̀, tó bá fi lè sọ forúkọ rẹ̀, sọ pé ọjà tá a rí yìí o, lágbájá ló polówó rẹ̀ fún wa. Ó yóò sọ pé lórí Ìmọ́lẹ̀ Online TV ló ń gbé ti rí, a ó gba phone number onítọ̀hún. Báwo yóò kọ́ náà rẹ̀ kó ṣe jìnnà tó, nígbà tí a bá ṣetán láti pa fẹ́ ta ọjà náà, a jọ ní ìjókòó papọ̀. Ọlọ́run ti ṣe ayé dẹ̀rọ̀ fún wa látara òyìnbó, ó fún wa ní WhatsApp, a ó ní conference call, a lè mẹni tó polówó ọjà látara Ìmọ́lẹ̀ Online TV, a lè mọ àwọn ẹni tó ń mú bọ̀ bó bá ṣe jẹ́, bó bá ṣe ń wọlé, kálukú náà yóò mọ̀ gbà tiẹ̀. Kì í ṣe pé bóyá ẹnìkan ó jókòó ti owó ẹnìkan mọ́lẹ̀ ni. Ilé ayé òun náà ti da fírì, ó ti ń lọ sí òpin. Èwo làbùrọ̀ wá jẹ́ pé ẹrù ẹlẹ́rù kí wọ́n tún wá sọ pé òun dì mọ́ ọrùn rẹ̀ lọ́sọ̀ọ̀rùn, oògùn olóògùn. Ìyẹn sì mọ̀gbà tí Azaraelu, màláíkà ikú, tí ó kànlẹ̀kùn. Ọlọ́run bá kó jẹ́ kó ká iṣẹ́ rere kó ká mọ́ wa lọ́wọ́. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ń bá lọ lórí ohun tí mo bá pàdé lórí ìrìn àjò, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé ó lè fẹ́ pọ̀ lójú wa, ó gùn lójú wa ní bó ti ṣe rí. But tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí Ọlọ́run bá fún wọn ní ẹ̀mí àti agbára àti lè mọ lá àwọn àlábì nǹkan bá ti ṣe ń rí, wọn ò lè mọ jẹ́rìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà èèyàn máa ń rìn bó ni mo ṣe fẹ́ pé èèyàn máa ń rìn 20 ọdún ní òru kan ṣoṣo nínú àlá. Nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, àwọn àfáà náà wọ́n sì ti sọ fún wa pé bákan mẹ́ta làlá, nínú kó máa sọ nǹkan tó di bọ́ sẹ́yìn, tàbí kó máa sọ nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, tàbí kó máa sọ ọ̀rọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Bí ó ti ṣe rí nìyẹn. So fún àwọn tí wọ́n kọ́ wa, nǹkan tí wọ́n máa tán fi mọ̀ wá ni wípé àmúṣẹ làlá lópin ìgbà tó Ọlọ́run bá ní pé kéèyàn ọ̀la tó sì ń ṣe kíni, tó sì rántí rẹ̀ nígbà tó bá jí. Kí ni mo fẹ́ fà jáde níbẹ̀? ń bẹ nínú àdísì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó sọ pé ń bẹ nínú oore ńlá fún gbogbo ẹni tí Ọlọ́run bá ní kó lè sùn, kó lè lálà, ó sì jí, kó lè rántí àlá rẹ̀. Kódà ó dàbí ẹni wípé àwọn àfáà kan tún sọ wípé gbogbo ẹni tó bá tún lè sùn, tó bá lè lálà ní fi rántí àlá, Ọlọ́run fún ní ẹ̀bùn 1 nínú 40 orí àlá lílá tí àwọn aṣíwájú wa táwọn jẹ́ àwọn ànábì Ọlọ́run
tọ́lọ́run fi fún wọn, torí pé ọ̀pọ̀lọpọ̀ náà níbi àlá láti mọ ránṣẹ́ sí wọn. Ẹni tọ́lọ́run bá fún ní oorun sùn, tó bá láàlá tó bá jí, tọ́lọ́run bá ní kó rántí, orí kékeré kọ́ ni Ọlọ́run bá ṣe fún un. A dúpẹ́ fọ́lọ́run fún wọn bá tí a fẹ́ sọ fún wa yìí. So kí ni nǹkan tí mo fẹ́ fà jáde ni wípé nígbà tí a kírun tán, ó wá dàbí ẹni pé bàbá yìí délé bí mi léèrè pé báyà mo lè ní àwọn nàṣíhà tí mo lè ṣe fáwọn lórí ìjókòó. Mo ní mi ò ní nàṣíhà kankan tí mo lè ṣe fún yín bàbá, àti pé ìlú ọlọ́gbọ́n ni mo wáyé. Lọ́dà pé mo ka ìwé kan nínú àwọn motivational books tí mo kà tó sọ pé gbogbo ẹni tí máa ń wá ọgbọ́n tó bá kó sára tí máa ń gbé kálẹ̀ káàkiri gbogbo ìlú tó bá dé, kó da ọgbọ́n rẹ̀ nù, kó dàgọ̀, wípé kí ni kó lè bá fi ọgbọ́n kún ọgbọ́n tí ó wà ní ara rẹ̀. Wípé tí kò bá ṣe bẹ́ẹ̀, tí ò bá ṣọ́ra, ní tó ń pè lọ́gbọ́n tó wà lára rẹ̀, tó bá ṣe tó bá fẹ́ mọ sọ nílùú àwọn ọlọ́gbọ́n, yóò mọ di àgọ̀, yóò mọ di ìbànújẹ́ ọkàn fún ọgbọ́n mi tó bá tó fẹ́ kọ́, kò tún ní lè kí ọ kọ́ mọ́. Nídìí èyí, àfi kó mú kò ní tọ́gbọ́n ti tẹ́lẹ̀ ó di ẹni tí ò mọ nǹkan kan, torí pé kí ni kò lè bá rí ẹ̀kọ́ kún ẹ̀kọ́ rẹ̀. A béèrè, ó ní ìjẹmújẹmọ̀ wípé òun mọ̀ọ́mọ̀ ló ń sọ pé kí òun sọ fún mi pé kí n bá wọn sọ nǹkan tí mo fẹ́ sọ, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àmì ara tó sọ fún òun lòun fi fẹ́ sọ nǹkan tóun fẹ́ sọ fún mi yìí. Tóun bá ti wá sọ nǹkan tóun fẹ́ sọ fún mi yìí tán, nǹkan tí òun fẹ́ kí n lọ rèé mọ̀ òun ni wípé ihun tóun bá sọ fún mi ẹni kí n fi ṣe ẹ̀kọ́. Ó wá lè ṣe ẹ̀kọ́ pé tóun bá sọ fún mi tán, ó lè sọ̀lá ó lè sọ̀túnlá o, àmọ́ òun ò lè sọ̀gbà tí mi pẹ̀lú wọn jọ pínyà, àmọ́ àjọ ní ìbáwọ́ láàrin ara wa. Tá bá ti sọ ọ̀rọ̀ yìí tán, kí Ọlọ́run bá yóò jẹ́ kájọ níjókòó rere. Àìdá níbí náà ni àbí ń gbòmí tọ́lọ́run bá ti náà gbé ti pàdé. Mo láàmì ló bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Olóhùn kọ́kọ́ fẹ́ sọ ìtàn ọ̀dọ́mọkùnrin kan tí Ọlọ́run bá tó ṣe ọlá fún. Ọlá tí Ọlọ́run bá ṣe fún yìí, ó lérò wípé bóyá ẹlòmíì ò tún lè ṣe bí irú tòun mọ́. Ó wá ń lo ọlá ìbò ti ṣe wù ú. Ó ń ṣe àwọn nǹkan míì nígbà míì, yóò mọ sọ wípé bóyá òun ń ṣe ìjọsìn fọ́lọ́run. Mo tó fẹ́ jẹ́ pé ìrìn parun ní padà fi kíní yẹn ṣe. Ó ní arákùnrin yìí, Ọlọ́run ṣe ọlá fún un. Ó kọ́lé lọ́dọ̀ rẹ̀. Àwọn òbí ẹ̀ wọ́n ṣiṣẹ́ Ọlọ́run bá kalẹ̀. Àwọn aráàlú wọ́n fi ọwọ́ ti àwọn òbí, wọ́n fi ń wọ̀. Wá dijọ́ kan, ara wá gbé, ẹ̀mí rù ú. Wọ́n sọ pé òun fẹ́ ṣe party, that is òun fẹ́ ṣe birthday, ayẹyẹ ọjọ́ ìbí. Ló wù òun láti pé kóun ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Bí tó gbé tí ó ronú pé ó yẹ kóun ṣe ayẹyẹ ọjọ́ ìbí, àwọn abánidá wọ́n bá ní débẹ̀, tí wọ́n bá ní náwó ẹni, wọ́n ti yọjú sí parapara, inú ilé ti kún. Ó ti sọ lọ́rọ̀ ni, kò tí ì ṣe tán láti ṣe. Ọjọ́ agbọ́dọ̀ wà ń bẹ, agbọ́dọ̀ ṣe kínní. Ó bá ṣe tán láti pọ́n tòun náà bá sọ pé tọ̀, àpò ráìsì báyìí là ń rà, omi báyìí là ń lò, àwọn tó bá mu ọtí wọ́n ríru eléyìí mu, àwọn tó máa ṣe kínní. Wọ́n sábẹ̀rẹ̀ sí máa pín owó nǹkan tó ń fi ṣe ọjọ́ ìbí fún un. Arákùnrin wa ti wá gbàgbé pé òun ti fẹnu kọ sí ààyè ibì kan kó tó di pé ọ̀rọ̀ ọjọ́ ìbí rẹ̀ yìí ti dé. Nínú ọlá tọ́lọ́run bá ṣe fún nílé tó kọ́, ó kọ́ ilé ìjọsìn síbẹ̀, ó jẹ́ mọ́sálásí. Wọ́n mọ kírun fún un. Òun náà lọ lórí gba ìmáàmù nígboro, pé ọ̀nà rẹ̀ jìnnà sí ibi tí mọ́sálásí rẹ̀ wà, ọ̀rọ̀ jìnnà díẹ̀ sí ibi táwọn ilé kí ó wà. Wá lórí gba àfáà bí kò mọ kírun fáwọn nínú mọ́sálásí. Tó bá yá, àwọn táwọn jọ wà ládùúgbò náà
wọ́n fi àwọn ọmọ wọn sílé kéwú, àwọn ọmọ tòun náà wọ́n dàgbà sílé kéwú ilé òun. Ìyẹn ni ó kọ́kọ́ lòun ṣe. Ìgbà tó wá ń bá lọ, àáfàá jẹ́ ni Ọlọ́run tí ìṣẹ́ni tó lè parọ́. Àáfàá tó bá fẹ́ wá ṣe wáàsí, yóò mọ̀ ṣe wáàsí lórí ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù ọjọ́ ìdájọ́, ẹ mọ irú nǹkan tẹ́ jẹ, ẹ mọ irú nǹkan tẹ́ mu, ẹ mọ mùmùkúmu, ẹ mọ ṣìṣekúṣe. Tó bá ti débi ẹ mọ mùmùkúmu, inú rẹ̀ ó bàjẹ́. Tó bá ti débi ẹ mọ ṣìṣekúṣe, inú rẹ̀ ó bàjẹ́. Tó bá ti débi pé ẹ náwó yín sí iṣẹ́ Ọlọ́run, inú rẹ̀ ó mọ dùn. Torí òun tí ń wò pé nígbà tóun ti lè gbé mọ́sálásí kalẹ̀, tóun sì ti ń fún àáfàá ní owó, iṣẹ́ Ọlọ́run bá lòun ń ṣe yùn. Àwọn mọ mùmùkúmu, onímù lòun, mọ ṣìṣekúṣe, ẹni tí ń kóbìnrin kiri lòun. Yóò sọ àwọn ṣerú wáàsí wà nínú mọ́sálásí òun. Wàá lè mọ ṣe wáàsí tó yẹ pé yóò fi mọ yin òun ní gbogbo ìgbà ni. Bí ilẹ̀ ń ṣe ṣú, bí ilẹ̀ ń ṣe mọ́ lòun náà ti ń lérí tó ń fojú àáfàá rí. Ìgbà tí ó dijọ́ kan, níbi tí àáfàá gbé ti dìde láàárọ̀ tán kírun tán, àáfàá ń ṣe wáàsí pé ẹ jẹ́ á páyà Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe dáadáa, kí dáadáa tó tán. Ẹ má jẹ́ ká mọ mùmùkúmu mọ́. Gbogbo irú nǹkan tí a ná lórí ìmùkúmu yìí, lásìkò rẹ̀ bá tó, Ọlọ́run fi bí wá. Ó jẹ́ ká fọ́ ṣe wáàsí rẹ̀ dílẹ̀ tán. Wọ́n bá náwó pé ẹni tó bá ní ìbéèrè, Ọlọ́run bá náwó. Nígbà tí ó náwó, wọ́n bá sọ fún àáfàá wípé kì í ṣe béèrè lòun fẹ́ ṣe. Wáàsí tẹ́ ṣe láàárọ̀ yìí, ó ti di ọdún mọ́. Ẹ má jẹ́ tó rẹ́sẹ̀ inú mọ́sálásí mọ́ o. Mọ́sálásí ìṣe ibi tẹ́lẹ̀ wá. Ẹnìkan wọn àmọ́ wa ń ṣe wáàsí akọ fún wa níbí. Ebí mi mọ̀ kọ́ nǹkan mi, mi sì gbọ́dọ̀ rí níbí mọ́. Àáfàá ò wájú wẹ̀yìn, ó retí káwọn jàmáà kan sọ pé ọ̀gbẹ́ni, ní tó ṣe yóò ṣe dáa, ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n bá wa sọ. Gbogbo àwọn tí wọ́n mọ̀ kí àáfàá tí wọ́n ṣe Allahu Akbar, Allahu Akbar, bàbá wa ṣéwù, ẹ kú ọ̀rọ̀ yún jiná, ọ̀rọ̀ yún ṣe kínní. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti padà, wọ́n ti yẹ́yìn padà, wọ́n ti kú lẹ́yìn àáfàá. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ó dàbí irú ọ̀rọ̀ kan tí èmi Zubairu Muhammed Taofeek tí mo mọ̀ wí ní ilé ayé tẹ́ rí. Ìlú mẹ́ta láyé mọ́ bá dà lù. Àwọn ìlú kan fún yàn wá ní ọmọdé ìmọ̀mọ̀ jó, ọmọ àbìdíjó rẹ́rẹ́. Tó bá dá ibì kan, wọ́n tún mọ́ bá lù míì, wọ́n ní mọ́ jú lọ mọ́ wẹ̀yìn rẹ̀. Tó bá tún wá dá ibì kan, wọ́n wá yí ìlú padà, wọ́n sọ pé tó bá burú tán, ìwọ nìkan ni ó kù. Kì í ṣe nǹkan tó burú ni pé láti pé kí àáfàá sọ òdodo. Ṣùgbọ́n gbà tí ọlọ́rí bọ́ sí ibi tí ògbé ti da fẹ́ni tó gbé mọ́sálásí kalẹ̀, ó lé àáfàá jáde, ó ní káfàá kọ́ mọ́ lọ. Ó ti burú nìyẹn. Àwọn èèyàn ti padà lẹ́yìn rẹ̀. Àwòrán yẹn tó lè dìfẹ́ǹdì àáfàá wípé ní tẹ́ fẹ́ ṣe yìí kì í ṣe nǹkan tó dáa. Àbálọ àbábọ̀, àáfàá yẹn bá lọ. Ọ̀sẹ̀ kan sẹ́yìn ìgbà náà, nàbàdé náà bá ṣe pàtí. Wọn ò dáná ráìsì, bẹ́ẹ̀ ni wọn ò ro àmàlà, bẹ́ẹ̀ ni wọn ò gúnyán, wọn ò jẹ fùfú wọn ò ṣebẹ̀. Ṣùgbọ́n wọ́n kó múmu jọ, wọ́n wá pa ẹran, wọ́n wá fi ṣe àsun. Àwọn èèyàn ń jẹ àsun, wọ́n ń jó, wọ́n ń yọ̀. Náwó yẹn náà bá lọ. Kálukú gbalé lọ ní nǹkan bí aago kan òru ní kálukú wọn ti gbalé lọ. Nígbà tí ó di nǹkan bí aago 4, ló bá rí ìpè. Wọ́n bá ní ọ̀kan nínú àwọn tí Ọlọ́run ní kan wá bá ṣe àjọyọ̀ lánàá, ó ti délé o. Kò tí ì lu 30 ìṣẹ́jú tí ara fi kì í mọ́lẹ̀ tí ò fi gbádùn, tínú ń lọ. Ìgbà tí wọ́n gbé lọ hospital, wọ́n dé hospital tán, arákùnrin yìí dákẹ́ sí hospital. Báyẹn ló ṣe rí, mo ní wọ́n bá pè, òun náà bá pè kan nínú àwọn àbúrò rẹ̀. Lákùn wá sáré gbé mọ́ṣínì ìdájí láwà, wá fi mọ́ṣínì kò fi gbé mi lọ sí ilé lágbájá, ẹ̀yìn náà ṣe kú bí ni. Wọ́n ní ó dákẹ́kẹ́ bá lọ. Wọ́n sátò bí mélòó kan tí wọ́n débẹ̀. Nígbà wọn ò débẹ̀, ó ti lóòótọ́ pé ọ̀kan nínú àwọn tí wọ́n wá bá ṣe ìnáwó, onítọ̀hún ti jáde láyé.
wọ́n bá tọ́ka wípé wọ́n fún ní nǹkan jẹ ni. Àwọn tó ń sọ fún pé bí nǹkan náà ni gbogbo àwọn jọ jẹ níbẹ̀, wọ́n bá kó wọn mọ́ wọn. Wọ́n ní wọ́n ń ṣe ẹ̀rí kún ẹni tó pààyàn nìyẹn, láì sí pé ó pààyàn. Kọ́lọ́run bá kó má jẹ́ ká ṣe ìnáwó ṣe, kó má jẹ́ ká ṣe ẹ̀ṣẹ̀ gbé. Gbogbo àwọn tọ́lọ́run bá ní kírú nǹkan báyẹn kó má wà lára wọn, àbí Ọlọ́run lọ́jọ́ òní kó má bá wa já dànù lára wọn. Kọ́lọ́run bá kó má jẹ́ kí a ṣe àlejò gbà. Àbálọ àbábọ̀, ọ̀rọ̀ bá di rántó ìdílé ẹjọ́. Nígbà tí ó débi àwọn ọlọ́pàá kó wọn, Manuki, ẹ kọ́kọ́ lọ bá wa tì wọ́n mọ́lé náà, ẹ lọ mọ́ bá wa ṣèwádìí lórí ikú tó pa arákùnrin. Nígbà tí wọ́n lọ rí ṣèwádìí, ìwádìí fi hàn wípé kì í ṣe pé wọ́n gbé nǹkan jẹ fún ni, wípé ó kúkú àìsàn ara ni. Ó jẹ́ nìkan tó ní àìsàn BP attack, heart attack ni. Ó tún wá tún ti lọ rí mu ọtí kọjá àlà, kíní ẹ̀ mú kí ṣọ́ọ̀kì ó mú, ibi tó gbé ti fẹ́ gúnfẹ̀, kíní ẹ̀ fọwọ́ ba ẹ̀mí rẹ̀. Ìyẹn ni síbẹ̀síbẹ̀ àwọn ìjọba láwọn ò lè tí ìgbà kan mọ́ lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká tún wò dáadáa, bóyá kó mọ̀ jẹ́ pé ojú olóúnjẹ kan tí kò bá lára mu tó jẹ, wọ́n tún ní kan tún lọ rí tún yẹ̀wò níbòmíì. Nígbà tí wọ́n lọ rí yẹ̀wò, wọ́n bá lọ rí bá pé nínú ààyè ibi tí oúnjẹ mọ́ gbà kọjá, wọ́n lọ rí bá ìrẹsì níbẹ̀ tó sùn lọ́lọ́lọ́ nínú ààyè ibi tí oúnjẹ gbà kọjá, pé ó jẹ ráìsì. Tọ́, ẹ̀yin ń kọ́ síbẹ̀ lẹ́yìn kọ́ lẹ pa ráìsì la bá nínú rẹ̀ yìí. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn dókítà ti sọ pé ráìsì yẹn o kò ní májèlé nínú, ṣùgbọ́n láti pé kán lè bá fi ìdí òdodo kán lè bá fi múlẹ̀, bí kò mọ̀ jẹ́ pé bóyá alẹ́ rẹ̀ nìkan tó lè fi nǹkan sí ráìsì títí ẹ̀ bàbá nítọ̀. Àwọn tí wọ́n mú àtàwọn tó lòun pé kí wọ́n sí tòsí, ẹ jẹ́ ká ṣèwádìí. Aago mélòó ni gbogbo yín jẹ ráìsì náà? Bá ní ráìsì kẹ̀. Ibi táwọn lọ́wọ́ ọ̀dá náà, àsun làwọn jẹ, làwọn tó mú láwọn fẹ́ mu làwọn mú lé lórí. Àwọn tó mu mineral mu yúgọ, àwọn tó mu yúgọ̀tù mu yúgọ̀tù, àwọn tó sì mu tó ẹ pọ́tì ni wọ́n mu tí wọ́n sì ń jó, wọ́n lùlù wọ́n ń jó. Bí wọn ọ̀dá náà lọ́rọ̀ bá di omi wọ̀ ọ́ fún àwọn amòfin àti gbogbo wọn tí wọ́n kó wọn lábájọ́ ń wúra wọn pẹ̀lú àwọn dókítà pítọ̀. Gẹ́gẹ́ bí dókítà sì ti wí tẹ́lẹ̀ náà, èyí ṣe pé bí àwọn gbé májèlé fún jẹ ni, wípé àìsàn ara títara rẹ̀ ló pa. Ó sì lábẹ́ ni pé irú bẹ́ẹ̀ náà ni bàbá tó bí irú kú tó pa nìyẹn, ṣùgbọ́n tí ẹ̀ kò wá sí gbogbo ayé. Ìdí lọ́wà tí ìntọ́ àtàkẹ́ fi àtàkẹ́ tó fi jáde láyé. Tọ́, ọba ní ọ̀dà náà kí wọ́n káwọn olókù kan gbókù kan lọ rí sí. Àmẹ́yìn tó ṣe pátí sígbà tí kò ní fara gba, àtòun àti gbogbo àwọn àmẹ́wà rẹ̀ tí wọ́n gbé pamọ́, kí wọ́n ṣèrànlọ́wọ́ fún àwọn ìdílé láti lọ rí kan pósí àti gbogbo tó fi ṣe tó fi sin ẹni tó kú. Ọlọ́run fún wọn lágbára, wọn kó jọ, wọ́n fi lọ rí sí. Wọ́n ní kí nìkan tí mo rí níbi ìtàn tó ń sọ fún mi yìí. Mo ní ó dàbẹ̀ ni pé kéèyàn ṣọ́ra ṣe o. Very good. In tóun fi sọ pé mi ò ní pẹ́ ní ààyè ọ̀dọ̀ òun nìyẹn. Fún pé mo tiẹ̀ sọ bí mo ṣe sọ yún kí n mọ́wọ́ mi wá, ló bá mi lọ́wọ́, ló bá ṣàdúrà sátẹ̀lẹ́wọ̀ mi. Ó ní kí n fi bọ́jú, mo bá fi bọ́jú. Ó ní sọ mo fẹ́ mọ tí orúkọ òun jẹ́. Ó ní òun sọ pé jọ́ tí mo bá fẹ́ lọ, òun tó sọ fún mi. Àmọ́ èmi sì tó bá òun ní ìsìn, òun ní wípé pẹ̀lú ògo Ọlọ́run lónìí yìí, òun náà ni màá kúrò ní ọ̀dọ̀ òun tí màá fi padà sí ibùgbé mi pẹ̀lú ògo Ọlọ́run. Orúkọ òun ni Ṣọ̀nìbárẹ̀. Oníṣẹ́ mo gbọ́n tó ń sọ fún mi, ara yẹn bá ti
àmì kó tí ọ ó ní orúkọ mi ń jẹ́ Sọ́nibárẹ́. òun fẹ́ kọ́ ọ̀rọ̀ rẹ̀ sọ èèyàn bárẹ́, orúkọ tóun jẹ́ nìyẹn. ẹ̀kọ́ tó wà ń bẹ ni pé kó o Sọ́nibárẹ́, mọ́ ṣe gbà fẹ́yàn, mọ́ tán lára èèyàn tán pátápátá, mọ́ jẹ́ kí ìfẹ́ rẹ kó tán sára èèyàn ju títọ́ Ọlọ́run Ọba lọ. jẹ́ kí ìfẹ́ Ọlọ́run Ọba kó jókòó sọ́kàn rẹ ju ìfẹ́ èèyàn lọ. torí pé kí ni, oore Ọlọ́run Ọba ni kì í tán o, ìfẹ́ tìtọ̀dọ̀ Ọlọ́run Ọba ni kì í tí, àmọ́ ìfẹ́ èèyàn kò sígbà tí ò lè tí. torí pé kí ni, níjọ́ tí nǹkan bá dé bá ọ, ẹni tó lérò pé ní ó jẹ́ olólùfẹ́ rẹ, òun náà ni ó jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa sọ wípé kò bá ti jẹ́ pé gbò ni, èmi gan mọ̀ ń gbìyànjú láti máa bá ṣe mú un ṣe ń ṣe ni. mo nígbà tí ń fi mu tíì, mo nígbà tí ń fi mu gbò, ìgbà tó fi ń jalè mọ́ mọ́ àwọn ìyàwó níyàwó, gbogbo ẹ̀sùn tó lè mú ọ lọ sí ní àjò tó fi ní bọ̀ mọ́ ìní ẹni tí wọ́n ń pè ní titi ẹ ìní yóò mọ̀ sọ. ṣùgbọ́n tí Ọlọ́run bá wá ní kó mọ̀ tibẹ̀ kó fi bá bẹ́ẹ̀ lọ, nígbà tí ó bá dé, òun náà ni ó jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ lọ rí pàdé rẹ ní gáràjì, tí ó bọ̀ gbé ẹrù lọlé, tó tún fi mọ́ sọ pé lágbájá ti ìrìn àjò dé. ohun tó ń fẹ́ sọ fún mi ni pé níbí ni àjọṣe mi pẹ̀lú òun ni ó parí sí. ṣùgbọ́n tó ń fẹ́ kó lọ́wọ́n bò ní pé orúkọ òun ní kí n fi gbìyànjú láti bẹ̀rẹ̀ sí máa fi lo ìrìn àjò gbésí ayé mi báyìí, pé Sọ́nibárẹ́. láàrin ibi tí èmi pẹ̀lú rẹ̀ bá ti tí mo bá wà, tó ń fi gbé mi lọ ibi tí mo gbẹ tó máa gbé ti lọ rí wọ ọkọ̀, gbogbo nǹkan tí ẹni tó gbé mi sínú mọ́tò bá ń bá mi sọ, n gbọ́dọ̀ sọ pé mo mọ̀ tán o. torí pé láàrin ìgbà náà tá a fi débi tá à ń lọ, pẹ̀lú ògo Ọlọ́run Ọba yóò tún ní àwọn ẹ̀kọ́ mi tí màá tún kọ́. nígbà tí màá bójú wo ẹ̀yìn mi, ta ní ká dìde nínú mọ́sálásí tí màá bójú ẹ̀yìn mi, ẹni tó fi mọ́tò gbé mi wá sí ìlú ọlọ́gbọ́n òun ni mo rí tó dúró bá kí mi, sàlámù àlékùm. tó wá yà mí lẹ́nu ni pé níjọ́ tó kọ́kọ́ gbé mi, kò jọ bí aṣọ àwọn oníṣàngó, kò jọ bí aṣọ àwọn ní ẹlẹ́bọ, kò jọ nǹkan kan ló wà lọ́rùn rẹ̀. ṣùgbọ́n this time around nígbà tí màá rí, ó wá jẹ́ pé látòkè délẹ̀ funfun ni, jàlábíà. wá bá mi lọ́wọ́, sàlámù àlékùm, ní wa àlékùm sàlám. níjọ́ tí òun ń gbé mi bọ̀, mi ò béèrè orúkọ òun, òun sọ orúkọ òun fún mi. ṣùgbọ́n kóun tó sọ fún mi, nígbà tó ń bá gbé mi dé gáràjì ibi tí màá gbé ti sọ̀kalẹ̀, wọ́n bá ti sọ̀kalẹ̀ tán, ìbẹ̀ láti jọ dágbére fúnra wa. orí mi òun àìjọṣe alájọṣepọ̀, iṣẹ́ tán ràn òun ti jẹ́ yìí. ṣùgbọ́n láàrin ìgbà tá a fi débi tó máa gbé ti sọ̀kalẹ̀, àwọn ẹ̀kọ́ tó lọ́n bá ní kí n kọ́ lórí ìrìn àjò yún, tá bá ti sọ̀kalẹ̀, tá bá ti kíra wa tán, orúkọ tóun jẹ́ òun sọ fún mi, kọ́lọ́n bá kọjú kó lè wúlò fún mi. pẹ̀lú ògo Ọlọ́run bá ṣe bọ́ sínú ọkọ̀ tá à ń fi lọ, tó padà lórí sọ mi kalẹ̀. kí lójú mi rí, kí ni mo gbọ́, kí lẹ̀kọ́ tí mo kọ́, kí lẹ lè kọ́ nínú ẹ̀, kí lèmi náà lè padà mọ́ kọ́. in tó ṣẹlẹ̀ sí mi nínú àlá ni, reality ni, wàláhì súnmọ́ bí láìláìláìláìlá wa tí mo sọ fún yín, reality ni. èyí pé dandan kẹ́nìkan kó gbà ó, rárá. àròsọ sì kọ́, àròsọ yẹn content creating ló content lọ́kọ̀ kalẹ̀ ló ṣe kí n kọ́ lélẹ́yìn, nùnùnùnùnù. àròsọ kọ́, èyí tó járòsọ nínú ẹ̀ kọ́ náà bá kó fi bí mi, kò sáròsọ nínú ẹ̀, kò sáròsọ nínú rẹ̀. torí pé kí ni, ẹ̀kọ́ ni Ọlọ́run fẹ́ fi kọ́ mi lórí ìrìn àjò. pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo bá ṣe fẹ́ jẹ́ àti nǹkan tọ́lọ́run wá pé kí n wá padà wá rò lórí ìjókòó nígbà tó sọ mí kalẹ̀ tán,
nínú mọ́tò tó lóun lọ, orí ìjókòó yẹn ni mo wà tí mo ti ronú ka àwọn nǹkan tí mo rò táà tún padà mọ́ gbọ́ tí mo fi wá tají. Ọlọ́run Ọba yóò jẹ́ ká nípàdé ayọ̀. Èyí ni láti fi sọ fún yín pé àwọn properties tẹ́rí tí àpolówó, gbogbo ẹni tí Ọlọ́run bá ní kó ti àtọ̀dọ̀ rẹ̀ náà kó fi bọ́ síta, ẹni tó bá béèrè fún lórí ẹni tó fẹ́ fàdí lọ́wọ́, à ń fi dá onítọ̀hún lójú wípé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tó bá fẹ́ ti ibẹ̀ jáde, a ó jọ wà ní conference call, àwọn náà wọ́n wà nínú gbogbo ẹni tó Ọlọ́run bá ní kó náà kó polówó rẹ̀, ó sì rí èèyàn mú wá. Ohun tó bá jáde níbẹ̀ àjọpín gbogbo wa ni. Èmi Zubairu Muhammad Taofeek, mi ò ní fààyè ibì kankan pàápàá láti fi fọwọ́ mi ba owó yẹn. Ohun tó bá jẹ́ tọ́ kálukú, bí èmi náà ṣe fẹ́ ṣe gbà tèmi, bẹ́ẹ̀ ni kálukú náà ṣe gbà títí ẹ̀. Ọlọ́run Ọba yóò jẹ́ kí alájí kọ́ wá látara ẹnì kankan. Ẹnìkan nínú wa a ò lè jẹran ara wa, àǹfààní ta lè jẹjẹ láàrin ara kò jù báyìí lọ. Ọlọ́run Ọba yóò jẹ́ kí a nípàdé ayọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Bó ní ìrìnàjò ti ṣe rí, mo fi débi ní gbèdé ṣe sọ̀kalẹ̀ àtàwọn ẹ̀kọ́ tí mo bá kọ́ níbẹ̀. Ọlọ́run Ọba yóò fi mọ̀ wá kó tó dìgbà náà. Ẹ̀yin lámọ̀dé bá, àwa náà láti mọ̀ wá. Ojú tẹ̀ ń fi ń wò wá kò fọ́, etí tẹ̀ ń fi ń gbọ́ wá kò ní di. Ọlọ́run Ọba kò ní ṣì wá darí. Wassalamu alaikum warahmatullahi.